yá ẹni olùfẹ́ mi ṣé ẹ ti gbọ́ ìròyìn kékeré kan ni mo ní kí n sáré wá fi tó yín létí gẹ́gẹ́ bí mo ṣe máa ń promise yín pé any information tí n bá ti gbọ́ máa fi tó yín létí òun náà mo ṣe ní kí n sáré wá fi eléyìí tó yín létí. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti arrest reverend father tóun náà pín oúnjẹ ní Àbújá church tó pín oúnjẹ ní Àbújá that reverend father ǹjẹ́ gbọ́ wípé wọ́n ti arrest ẹ̀ ìròyìn yẹn fi tó mi lọ́wọ́ wípé wọ́n ti arrest ẹ̀ kódà kí n má parọ́ fún yín àná gan ni mo ti gbọ́ information yẹn àná ni mo ti gbọ́ information yẹn pé wọ́n ti arrest reverend father yẹn so mo wá ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan pé kí n lè confam pé ṣé lóòótọ́ ni àbí eré ni because ẹ mọ̀ mí pé èmi ò kí ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ fún yín ìròyìn tẹ́ bá gbọ́ lórí ìkànnì yìí authentic ni so òun ni kò jẹ́ kí n ti release fídíò lórí ẹ̀ ní àtàná yẹn so mo fẹ́ confam àwọn kankan ló jẹ́ kí n ní sùúrù díẹ̀ ni so as long tí mo dẹ̀ ti confam àwọn kan tí mo fẹ́ confam so mo ní kí sáré wá fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí pé wẹ́ àwọn èèyàn ń pariwo pé ṣé Queen Naomi nìkan ni ó pín nǹkan fún àwọn èèyàn tí àwọn ọmọ kú ń bẹ̀ tó fi jẹ́ wípé Queen Naomi nìkan ni wọ́n tì mọ́lé pẹ̀lú Oríyọmí now wọ́n ti wá arrest reverend father ti Àbújá náà nínú ṣọ́ọ̀ṣì yẹn a ò tí ì gbọ́ ti Anambra o mi ò tí ì gbọ́ information ti Anambra tí mo bá gbọ́ mi ò ní hesitate láti wá fún yín ní information yẹn but mi ò tí ì gbọ́ asat ení mi ò tí ì gbọ́ information lórí ti Anambra yẹn Ògìjà tó ní àwọn èèyàn kún bẹ̀yẹn náà but ti Àbújá tí a gbọ́ òun ní kẹ́tẹ́ ká sọ̀rọ̀ lórí báyìí bí wọ́n ṣe arrest reverend father yẹn àwọn ọmọ ìjọ ẹ̀ ti jáde kódà wọ́n tún ní àwọn aráàlú kọ̀ọ̀kan náà tún jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ní protest ńbẹ̀ náà àrùn nǹkan tí àwọn èèyàn náà ń pa ni wípé ṣé èèyàn dẹ̀ máa ṣe oore ńsìn a máa wá di ibi mọ́ wa lọ́wọ́ now oore ni reverend father yìí náà ṣe ó wò pé nínú owó tó àwọn ọmọ ìjọ dá àwọn nínú owó tí ó wọlé sí òun lọ́wọ́ kóun má doyè adánìkànjẹ gẹ́gẹ́ bí Bible ṣe sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ̀ ṣètọ́jú ẹ̀ nǹkan tí reverend father yìí náà ní kí òun náà ṣe nìyẹn ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó tún kún bẹ̀ yẹn náà àìròyìn dẹ̀ fi tẹ̀ wá lọ́wọ́ pé àwọn yẹn wọn kì í ṣọmọ kéékèèké o àgbàlagbà abilékọ mọ́ndíá òun làwọn yẹn kò sọmọ kéékèèké láàrin wọn the funniest part wá ni pé àwọn obìnrin ló wá kú jù àwọn obìnrin kẹ́ ẹ bá fi lè mọ̀ wípé àwọn obìnrin ni wọ́n lọ sí ibẹ̀ yẹn jù ẹ mọ̀ pé àwọn obìnrin náà ni wọ́n máa ń ṣe lọ́rùn kan bẹ́ẹ̀ jù tẹ́ bá dẹ̀ máa wò náà kò sí nǹkan méjì náà látàrí ọmọ náà ni kọ́mọ mi lè jẹ kọ́mọ mi lè mu òun náà ni kò sí nǹkan mi ṣé eléyìí ò ti wá fi hàn wá dájúdájú gbangba báyìí pé ìyàn wà ní Nàìjíríà ṣé eléyìí ò ti wá fi hàn wá gbangba pé ebi ń pa wá nílùú Nàìjíríà ṣé eléyìí ò ti wá fi hàn wá wípé àwọn ìjọba wa tó ń gọ́fànù lórí wa wọn ò ṣètọ́jú kankan lórí wa torí tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí 80% àwọn èèyàn tó wà ní Nàìjà tó bá jẹun tó bá yó tí kò sí pé nìkan ń tọrọ jẹ tó ní kálukú níṣẹ́ lọ́wọ́ ẹ wò wọ́n graduate bí wọ́n ṣe pọ̀ ń ta ọ̀kadà lọ́pọ̀lọpọ̀ ń gùn márúwá lọ́pọ̀lọpọ̀ ń gùn ẹlòmíì inú kẹ̀kẹ́ napep òun lè máa bẹ́ lòmíì uber làwọn ẹlòmíì ń ṣe graduate dẹ̀ ni wọ́n ṣé tíṣẹ́ bá wà ní kí ni wọ́n fẹ́ wá dé di ọ̀kadà kí ni wọ́n fẹ́ wá dé di márúwá tẹ́ ẹ bá rántí nígbà kan lẹ́kọ̀ọ́ ńgbà yẹn gọ́fìnà Fáṣọlá nígbà yẹn tó báǹdì ọ̀kadà látàrí wípé accident ọ̀kadà ó ti pọ̀jù ní Gbóbì
ó wá dé stage kan àwọn doctor tó bá ti lè bí ẹ pé báwo ló ṣe l'accident yá parọ́ pé mọ́tò òun ló fi l'accident ni o tó o bá fi lè sọ wípé ọ̀kadà ló fi l'accident wọn ò nígbà ẹ̀ mọ́ torí wọ́n ní wọ́ọ̀dù tí wọ́n búùkù fún àwọn ọ̀kadà accident ẹni tó kán lápá ẹni tó kán lẹ́sẹ̀ wọ́n ní wọ́ọ̀dù yẹn ti kún ó ti pọ́n àkúfàyà and lótìtọ́ téèyàn bá parọ́ nígbà tèmi náà lọ wo ọ̀rẹ́ mi ń bẹ̀ wọ́ọ̀dù yẹn ti kún bí wèrè ó ti kún bí wọ́n tún wá tẹ́ àwọn èèyàn sílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́ọ̀dù yẹn ń rùn bí bẹ́ẹ̀ ló ń rùn bí nígbà yẹn bóyá nǹkan tó mú gọ́vùnà Fáṣọlá tó fi báǹdì ọ̀kadà nígbà yẹn tẹ́ bá rántí lẹ́kọ̀ọ́ nígbà yẹn ó báǹdì ọ̀kadà ṣe báyìí rìṣẹ́ náà ni graduate ló pọ̀ jù nù wọn tí iṣẹ́ bá wà kódà kí iná lásán stable ní Naija ọ̀pọ̀lọpọ̀ èèyàn á ṣiṣẹ́ but iná ò sí ọ̀nà ò dá epo ló ń gorí lórí lójoojúmọ́ yìí can you imagine mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ bọ́n bá tún pe àpèjẹ pé lọ́la o ó yá o ẹ wá pàdé wa ní Tẹ́jú Oṣó o ní Yaba afẹ́kúnjẹ́ ń bẹ̀ àwọn èèyàn àtúnrọ̀ lọ I'm telling you wọn ti ẹ̀ ní rántí pé àwọn kan ṣẹ̀ṣẹ̀ lọ ni ò tí wọ́n gbẹ̀mí mi ẹni ló lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ bá mi share fídíò yìí kó go fire ẹjọ́ gbogbo àwọn tó ń pariwo wípé wọn ò tí arrest àwọn tó pín palliative ní Abuja wọn ò tí arrest àwọn tó pín palliative ní Anambra tàbújá là ń sọ yìí o wọn ti arrest Reverend Fadayin náà ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ilé Global TV gbogbo yín tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ yín ọwọ́ tẹ́ fi tẹ subscribe button yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo yín tẹ́ ti subscribe náà ẹjọ́ ìníwà kájọ máa jẹ̀gbádùn ètò yìí gbogbo wa a ò ní rí ohun gbé sọnù bí òṣèbí ọmọ yá kí ni nǹkan tí mò ń sọ lọ ọ̀rọ̀ lórí àwọn ìjọba wa àwọn ni wọ́n fà á púpọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn ni wọ́n fà á ṣé ẹ lè rọmọ olówó kan nínú àwọn ọmọ tí wọ́n lọ gba oúnjẹ ń bẹ̀ yẹn ẹ lè rí i nígbà tí wọ́n jẹ tí wọ́n yó tí wọ́n ṣẹ́kù kí ni wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ ọmọ mẹ̀kúnnù tẹ́bi ń pa náà ló máa lọ àní mo tún sì ń bá yín sọ pé tó bá sọ wípé ẹ wá sí Òṣòdì o Jalisco school o ẹ wá síbẹ̀ o bíbẹ̀ yẹn ṣe kéré tó yẹn wàláì èrò tó máa yáwó bẹ̀ yẹn bí eré lè máa gbé kódà kọ́ni kan lọ sí National Stadium ní Oníkan ní Sùúrùlérè ibẹ̀ yà kún àtúnṣe máa ra wọn tó tún máa ṣe máa ń wùndì náà àtúnṣe máa ra wọn tó máa ń wùndì torí pé kí ni àwọn tẹ́bí ń pa òkèrè àwọn tí yà ń jẹ ò ló ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ṣe 101 nísìnyí 010 ní báyìí 010 tó bá ti jẹun láàárọ̀ àwọn yáyá dọ́gbọ́n wọ́n á gbé aago yẹn wọ́n á jẹ́ kó tọ́wọ́ ọ̀sán kó tó fọmọ lóúnjẹ tọ́mọ bá ti jẹ oúnjẹ yẹn ó lè jẹ́ pé oúnjẹ yẹn ló máa jẹ díjọ́ kejì o ó lè jẹ́ pé oúnjẹ yẹn ló máa jẹ díjọ́ kejì ìgbà tán tẹ̀ sí ń jẹ 101 àtúnṣe ń complain now 010 ní báyìí sìn 010 òun ní báyìí sìn ǹjẹ́ òun la fẹ́ ṣe gbélé ẹ̀yin ìjọba wa ẹ bá wa wá nǹkan yìí sọ̀rọ̀ yìí a ti pariwo a ti kékékékéké a ti yán àmọ́ nǹkan táwa fẹ́ sọ mọ́ báyìí sìn bá a bá dẹ̀ sọ̀rọ̀ jù ẹnu kẹ́dẹ̀ máa fọlọ́pàá wá àwọn èèyàn káàkiri ni ìwọ ló mọ̀rọ̀ sọ ìwọ lẹ́nu ẹ gbọ́rọ̀ ó yẹ ẹ gbé torí ẹ̀ náwọn èèyàn náà ṣe ń ṣẹ́nu kú sọ̀rọ̀ tó ṣe pé àwọn èèyàn mọ nǹkan tí wọ́n lè sọ wọ́n kàn sọ wípé à ń lo ìjọba alágbádá ni no ìjọba ológun là ń lò tó bá yẹ pé ìjọba alágbádá là ń lò ni ó yẹ ká ní freedom of speech ó yẹ kó ní kálukú lè sọ ẹ̀dùn ọkàn ẹ̀ jáde bọ́tí a lè sọ wọn bá tá à ń sọ yìí gan náà à ń ṣagídí ni so ẹni olùfẹ́ mi mo ní kí sáré wá fún yín ní information ti Àbújá yẹn wọ́n ti arrest Reverend Fadayin náà wọ́n ti gbé lọ sílé ẹjọ́ o ṣé àwọn èèyàn máa fẹ́ ṣoore wọn báyìí ṣọ́ máa fẹ́ ṣoore wọn báyìí sìn mi ò pa àwọn èèyàn máa fẹ́ ṣoore mọ́ o ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ilé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ilé Global TV tí bá tún gbọ́ information lórí ọ̀rọ̀ ti Àbújá again máa tún wá fún yín tó wá lè pé lórí ti Ògìjà náà ni máa mú wá fún yín ire o.